nílé lóko lájò lẹ́yìn òdi mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Sohibul mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Sohibul àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Sohibul TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Sohibul TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Bàbá ìmáàmù àgbà àdúrà tí ń ṣe fún yín ni pé kẹ́ má máa padà sí ibú. Àgbàdì sàlámì fọlá àìbù. Fọlá àìbù ìsáṣẹ́ ìdá ìṣẹ́kíhù. Bọ̀rọ̀ aṣùlẹ̀ àìbì àìyẹ́ṣẹ́kọ̀ sẹ̀rìndù. Wà kúntù àkáàkù bọ́dọ̀ lè máa lè fọ́kí ààrùn. Wà bọ́dọ̀ lè rí قوله البليد فلا عيب إساف إلى شقي kò sí láì fi ń bẹ̀ ìsáàsẹ̀ ìdá àṣẹ̀fíyù. ìsáàsẹ̀ ìdá àṣẹ̀fíyù. tí wọ́n bá lọ́lọ́ sí dolówó kìí ṣe kàrámọ̀. ìsáàsẹ̀ ìdá àṣẹ̀fíyù. Fọlá àìbọ̀nù ìsáàsẹ̀ ìdá àṣẹ̀fíyù. kò sí láì fi ń bẹ̀ ẹni tó ti dá fún tó ti jẹ́ olóríire kó wá di kíni. Fàlá àìbò ní ìsáṣẹ́ ilẹ̀ ìṣẹ̀kí ìwọ̀nà oṣù lé àìbì àìyẹ́ṣìkọ̀ sàmì. Ẹni ó ti burú fún tẹ́lẹ̀ tí wọ́n wá lọ padà dá fún wọn làwọn àbá jẹ́wọ́ ara wọn ni. Olòṣì tí ò ní tẹ́lẹ̀ ó padà wá dolówó wọn làwọn àbá jẹ́wọ́ ara wọn ni. Ọ̀kọ́lé tẹ́lẹ̀ ó padà wá kọ́lé wọ́n lọ́rùn ju ara rẹ̀ ni àmì ìtọ́ ba nínú jẹ́ yìí lẹ́ni tó ti ga tó wà ń padà wálé. Wàkúntù àkàkùn bá dàbí báyìí pàdé. Bàbá Imam gbogbo àwa tá a fẹ́ràn yín àwọn olólùfẹ́ yín bí tí ń rí ẹ̀rọ ọmọ wa bà wá wípé ṣé bó ṣe dùn mọ́ wa yìí ṣé bẹ́ẹ̀ ló dùn mọ́ gbogbo ayé. Wàkúntù àkàkùn bá dàbí báyìí pàdé. Ìmọ̀mú Ọ̀fà ní ń pàṣẹ oore báyìí. Ìmọ̀mú Ọ̀fà ní ń wí bẹ́ẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀. Ọ̀tún ayé Ìmọ̀mú Ọ̀fà. Òsì ayé Ìmọ̀mú Ọ̀fà. Wájú ayé Ìmọ̀mú Ọ̀fà. Ẹ̀yìn ayé Ìmọ̀mú Ọ̀fà. Ṣé gbogbo wọn náà ń wí? Ṣé gbogbo wa ló dùn mọ́? Wàkúntù àkàkùn bá dàbí báyìí pàdé. Ẹjọ́ ọba dá fún ilé wọn lẹ́mí rẹ̀ ọmọ sọ pé kẹ́ni fọ́n dáhùn jáwọ́. Tọ́ọ̀bá lé lérí ire nílé yín, ò ní rí eléri èrè èèyàn kí ló ló dùn. Ìtọ́ ọmọ sọ ni pé ó ṣàṣe pẹ̀lẹ́. Ọmọjọ́ mélòó náà ní ọmọ wa fi gbogbo ẹni tó kánjú kú. Ọmọ wa fi ṣe wá sí irú wọn yìí. Pèmí lágbájá náà ṣe lò náà nu ẹ̀mí rẹ̀ ògùn. Kí ló dé tó fà wọ́n tẹ́ni wọ́n gùn tó dáa fún? Kí ló dé tó fi wọ́n dùn báyìí? Wàkúntù àkàkùn bá dàbí báyìí pàdé. Bàbá dàbí ìmì kọ́lẹ́wù àìrídàlì. Gbogbo àwọn tó dáa fún tí wọ́n ga tí wọ́n ṣe ríire tí wọ́n ò rí lòun ẹbí wọn lọ́nà àgbà tí wọ́n gbà sí bóyá àwọn tó bí wọn ò jìyà àwọn ni wọ́n fò wọ́n lá. Àwọn tó bí ẹ̀yìn wọ́n fi ara gbólẹ̀ fọ́lọ́hun wọ́n fi ara gbólẹ̀ fáwọn ẹni Ọlọ́hun ẹ̀rí bẹ́ẹ̀ tí wọ́n ká àwọn bàbá wọn dídá fún gbogbo wọn lọ́lọ́run papọ̀ mẹ́yìn. Iye ìyá wọn tí wọ́n jẹ lọ́dọ̀ ọ̀rọ̀ fún yìí iye bí wọ́n fẹsẹ̀ rìn dé ádàbí bó ti pọ̀ tó ní mọ́tò tẹ̀ ní ti pọ̀ tó bá wọn. Kí ló wí? Wọ́n kún lórí júùdù fi tàràjì máa rí. Wọ́n á mọ̀ lè júùdù ní sákìtì jẹ̀bi. Ìyànjú téèyàn gbà kó láṣeyọrí òun ló dáa ju ìyànjú téèyàn gbà kó jẹ́ àṣewọmi lọ. Kí ni wọ́n ń pè láṣeyọrí? Àṣeyọrí làwọn tó bí yín ní ni wọ́n ti rí ìjẹun fún yín.
àṣeyọrí ọ̀hún lẹ́yìn náà wọ́n ń pílánì kalẹ̀ ẹni jẹ́ kù fọmọ àwọn ọmọ yín kan tí wọ́n wà ní kwásù wọ́n wá ṣe ìmọ̀ prógámù kan tí wọ́n ṣe ní last year wọ́n ń sọ fún mi pé ọmọ bàbá wa Imam Offa ni mo ní báwo ló ti jẹ́ sí wọ ọlọ́rẹ̀ ẹ̀hún ni mo ní ta ló sọ yín pọ̀ ta ló sọ fún yín pé ẹ máa sọ̀rọ̀ ẹ́ ta ló sọ fún yín pé àwọn bàbá yín nífẹ̀ẹ́ ara wọn àníyàn rí àwọn mútàkájì ní àná nù. wàkọ́lá ìjúdù bí bàrádì bàálì wà áwọ̀ ìjúdù ní sẹ́kìtì jẹ̀bi. bàbá wa Imam Offa tó bá kan àpọ́nlé tẹ́ ẹ máa ṣe fún lọrin ẹ rí àìdá lọrin rí bẹ́ẹ̀ bá rí ẹ̀ sọ àwọn kan ń bẹ tí ò tó yín tí wọ́n rí tí wọ́n sì ń sọ àwọn ń fà wọ́n lọ́nà lọ́wọ́ pé kéwọ́n táwọn bàbá ńlá wa kọ yóò dùn àlùbákẹ́ àwọn bàbá ńlá wa tẹ́ ẹ jẹ́ tẹ́ ẹ lè fi èdè ìlú yìí ṣe wá sí aṣọ tí wọ́n ń wọ̀ lu yín ẹ̀ lè wọ́ jáde sáko dáwà ní tí wọ́n ń wé lu yín ẹ̀ lè wé síta dáwà ní ará Ìlọrin náà lẹ́gbì bẹ́ẹ̀ bá ṣe wá sí èdè wa náà lẹ́fọ̀ ohùn wa náà lẹ́ lò èyí mú ní ó bí láti ní fún yín lésì ọlọ́run wọlé apẹ́ ẹ̀ lásìsẹ́ Ìlọrin rí lèlè tẹ̀sán àwọn tó tó yín àwọn tí ò tó yín tẹ́ bá ti gbọ́ pé lọrin ẹ gbà gbáradì àgbàlẹ̀ rí ẹ gbà pé sẹ́wù sàlátì lẹ rí ẹ gbà pé tájò lẹ adábì tájò lẹ fọmọlẹ lẹ rí bẹ́ẹ̀ bá ní ẹ jábọ́ àtìrandíran àwọn òní gòkè tókè tán lè ilà fi. ìsájú méjì tó kù ọjà tó ti ara yìí bẹ́ẹ̀ ni ajínigbà tẹ̀sílì wọ́n fi jókòó bàbá wa àgbà búlàlà wọ́n fi tọrọ fún Dr. Tẹ̀sílì bí ẹ ti fẹ́ràn lọrin òun bẹ́ẹ̀ ni àti Tẹ̀sílì mi fẹ́ràn lọrin púpọ̀ Ali bẹ́ẹ̀ ni Tẹ̀sílì náà Ali ọlọ́run wọlé ayé ní máa wọn tó bí àwọn náà Adébáyọ̀ wọn ní màá padà sí ibú bàbá ìmáàmù ìwà ọmọ tẹ́ ṣe fáyé Tẹ̀sílì wọ́n fẹ́ràn yìí jù ṣéèdè la gidi ní gbogbo Ọ̀fà kò sí irú ọ̀rọ̀ tá a lè máa sọ wọ́n ìfọ́fọ̀ ọ̀rọ̀ ìmáàmù bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ni wọ́n fi jẹ́rìí wàláì Dr. Tẹ̀sílì ọlọ́run ni yóò burú fún wa gbogbo iye irú wọn bẹ́ẹ̀ níjòkó yìí àtàwọn tó sí mi ẹ dákun èmi kì í ṣe aláìlójútì ní máa wù mí kí n kí gbogbo èèyàn àmọ́ àkókò ní ló kó mi papá mọ́ra ẹjẹ́ tó sàlámì ní sákìrì ìnáwó àbílí ìsìlámì. lè sákìrì ìnáwó àbílí ìsìlámì wọ́n máa dì ìnáwó káàbẹ̀kọ̀ bí àmàmì لمن صلى الرسول وخلقه وأعطاه في فعله وكلامه وبدا يؤدي خمسه وزكاته ثم يأتي Lọ́mọ dá sí lọ́mọ rọrùn sí àwọn ọmọ ìjọba rere lẹ́yìn àti ìṣòro rere àwọn àgbàlagbà. Àtẹ̀sí fúfú lò ó àtàpadà àbúrò yìí bẹ̀rẹ̀ sí ní máa mẹ́tí mú la tẹ̀lá sí èyí náà rẹ̀ ti rẹ̀ tẹ̀lé yìí ọlá àgbà fún bàbá yìí máa.